العلماء ستر فقول الشيخ محي الدين سترا أياما كلما نوده أجابا وما بجلاله يوشي صحابا وكلم في دجا موسى بلطف كلاما ثم ألامه لخطابا ويا من رد يوسف بعد بؤديه وكان أبوه ينتهب انتحابا ويا من خص أحمد واصطفاه وأعطاه رسالة والكتابا وقربه وسماه حبيبا وأعتق من شفاعة رقابا لك الفضل المبين على عطائي من أنت به وضعفت ثوابا جد للشيخ محي الدين كل المرامي أنله يا مولى المثابا إليك وسيلتي بجميل ظني وبالقرآن منك وبالرسول وبالصديق والفاروق خيري جميع الناس بعد بالبتول وبعدهما بذي نورين مهيئ لياليه وقيث ذوي المحول وبعدهم بيقظهم عليين أبي الحسن المحقق للوصول أبي الحسن المحقق للوصول أيا من ليس لي منه مجير بعفوك من عذابك أستجير أنا العبد المقر بكل ذنب وأنت السيد المولى الغفور لئن ذبتني فبسوء فعلي وإن تغفر فأنت به جدير أفر إليك منك وأين إلا يفر إليك منك المستجير يفر إليك منك المستجير. أعوذ بالله من الشيطان الرجيم. آمين. ونكون فيكم. بسم الله الرحمن الرحيم. آمين. اللهم صل على روحي. لبا سيتي با wọn sí wa. Bẹ́ẹ̀ni. Òun kọ́ ẹ́ńjìnì kan ni èmi ń pa ewu tèmi ni. Bẹ́ẹ̀ni. Ẹni tó lọ bá ẹ sọ̀rọ̀ jákè sí. روحي سيدنا محمد صلى الله عليه وسلم في الأرواح. آمين. صل وسلم على جسده في الأجساد. آمين. صل وسلم وبارك على قبره في القبور. آمين. اللهم بلغ روح سيدنا محمد صلى الله عليه وسلم
tahiyatan wa salama salatan turidika wa turdi wa tarda biha anna ya rabbal alamin. آمين. صلاة سلاما للنبي محمد. Akí Ọlọ́run. الله. Kí ló dé tẹ́ ẹ bá mi kí? Allahu. Ẹ bá mi kí dáadáa. الله أكبر لا شبيه لكبره كل الأكابر أخضع لقواه. Ọba tó ṣe pé. Ọba tó ṣe pé. Mashihatuhu fawqa kulli mashiha. Allahu الله. akbar. Ọba tó ṣe pé tó bá ti lóun ń fẹ́. Tí ń fẹ́. Ó ju gbogbo ohun tẹ́ẹ̀dá bá fẹ́ lọ. Ó jù ú lọ. Gbẹ̀yìn tí ẹ pè wá yìí. Ẹ pè wáyé. Ọlọ́run fẹ́ yín ni àwọn tó jù yín lọ́pọ̀. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n kò fẹ́ kí wọ́n dépò tẹ́yìn dé yìí. Allahu akbar. Àwọn gbọ́n wọn lágbá wọn lóògùn. Gbogbo nǹkan náà ní. Àmọ́ Ọlọ́run ni ẹ máa bá a ká bẹ́ẹ̀. Náà. Ẹ máa bá a ká. Ẹ máa bá a ká. Àtọ̀gbọ́n àtògùn yín ẹ̀yin agbolé ẹ máa dúró sí. Allahu akbar. الله أكبر لا. Ọlọ́run kò jẹ́ káwọn ò lè gbé tiẹ̀ wọlé. Ẹ̀rí tẹ́yìn jẹ́ house of assembly. Náà. Àwọn kan lágbára jù yín lọ ẹ̀yin fẹ́ǹsì ni wọ́n kú sí. Bẹ́ẹ̀ ni. Ẹ mà kú bí ẹ bára yín. Ẹ kú bí ẹ bára yín. ń gbà kí my lord. Bàbá ń bọ̀ àkí. Obìnrin tọkùnrin ń kówé tẹ̀lé. Allah. Kò sì tó bẹ́ẹ̀ kó ní ẹgbẹ́ rẹ ní dáná fún mi ńlé. Yóò kàn sí àgbákò ni. لا شبيه لكبره. Àbẹ́ ìróbìn Náà. tó bá di kúkú báyìí ọkùnrin ló fún lẹ́wọ̀n ọdún 5. Bẹ́ẹ̀ ni. كل الأكابر Pé ọkùnrin wo ni ìwọ tó ń jí adìẹ. أخضع لقواه. Bẹ́ẹ̀ máa ń gbọ́ òun lè ṣerú obìnrin ọ̀sáàfù lábẹ́ wọn ni. Bẹ́ẹ̀ ni o. Kí ló fi kún? Kí ló fi kún? Àṣetóbìnrin bá serious yóò dépò àpàṣẹ. Yóò débẹ̀. Àbí Náà. ẹ mọ̀ kú oríire. كل الأكابر Obìnrin tó dépò kó àwọn fọ́ọ̀mù àyàkọ́ tó bá sọ̀rọ̀. Olúwẹ̀ lè lu òfin. Bẹ́ẹ̀ ni. Àwọn amòfin sì burú wọ́n jẹ́ sọ̀rọ̀ bọ́ sọ̀rọ̀ lọ́wọ́. Ọkàn máa ṣe bí wèrè ó sì máa wọ̀ ọ́. Yóò fi pẹ́ẹ́nì gbá tébù báyìí. Ń ronú bí tí ó tì ọ́ lọ́nà. أخضع لقواه. Ẹ̀yin tí a pè mí. Tẹ́ pé bàbá. Àbí ẹ̀yin tí ìmáàmù ń pè mí wá fún. Náà. Ìmáàmù wa níbí ní State House of Assembly wa níbí ní Ọ̀ṣun. Lọ́sùn. Ìmáàmù dáadáa. Bẹ́ẹ̀ ni. Olólùfẹ́ wa ọmọ inú ilé wa. Bẹ́ẹ̀ ni. Mo ti kúrò ní Palace mo ti lọ program kan. Náà. Tẹ́ ẹ bá ti pè mí ẹ má fi ṣaago 10 mọ́ ẹ kàn máa jẹ àwọn èèyàn níyà ni. Ẹ ti gbọ́. Mo ti àsìkò tí ń wà fún yín ẹ̀yin lẹ dá dúró. Bẹ́ẹ̀ ni. Pé ìmáàmù pẹ́ kò pẹ́ ń pẹ́ pa àsìkò tí mo dá ni mo dé o. Èmi lọ ń sọ sáà rẹ jọ sàdé ni. Àbí. Tọ́ wa ni mo pẹ́. وإذا سئلت. Gbogbo yẹn ti mọ̀ pé màá ṣe tàfsírì ní Palace Ọlọ́fà. Bẹ́ẹ̀ ni. A sì parí láago 12. 12. Jẹ́mọ́ mi kan náà tó ṣaláìsí mo sáré dá lóògùn bóyá bí ìṣẹ́jú 15 sí ní 20. Bẹ́ẹ̀ ni. Because bẹ́ẹ̀ bá rán ta tí ọ̀ràn lé kò ní rí léwọ̀. Kò ní rí léwọ́ o. Ẹnìkan lómi tí ó dé láago 9 o bó ṣe mọ́ ni o. Bẹ́ẹ̀ ni. Mi ti sọ fún ọ ń lọ tàfsírì o ń ṣe gbá àsìkò mi gan-an ni mo dé o. Bẹ́ẹ̀ ni. Àwọn ni ẹ máa fi táìmù dá àwọn yẹn láàmú. Bẹ́ẹ̀ ni. Ẹ dé láago 9 o. Ẹ máa sí mọ àwẹ̀ ń bẹ lára ẹlòmíì ní fẹ́ dákú lórí àgàbà o. Ẹ jẹ́ wọ́n sùn díẹ̀ kí wọ́n tó wá.
من الذي من وصفه bí bá ṣe pé ẹ tóbi tọ́sọ̀ tí ń bọ̀ la mú ẹ yẹ sóni ni. bẹ́ẹ̀ni. mo tún wá dá yín lò bẹ́ẹ̀ ṣe yẹn náà. Allah. tí wọ́n bá yẹ kánú fáìlì mi báyìí ní dáárì mi ó yẹ yányánu. Allah. PPS mi ni. bẹ́ẹ̀ni. Dr. Kamal PhD. tẹ́lẹ̀ ọ̀lẹ́ ń tẹ̀lé àfa mo lọ tí ì ka tiẹ̀ dé. àbí. àwọn alágbára lèmi ń kó ká. bẹ́ẹ̀ni. ìwé tó ọkà tó fi rí àfihàn ọmọ tí mo bí ti kà á. ó ti kà á. mo lọ wí jèrè. كبر ولم PhD tí ń lọ professor láìpẹ́. يولد فقل الله. ẹ máa ní ọmọ tí màmú kó lẹ́yìn ẹ ń sọ mọ́mọ́ ó níbi tí irú wọn jòkó tí ìbá sèmi bàbá rẹ ni ṣé ìkámẹ́rà ní wàá ń dùn ni ta ni ó bẹ̀ ẹ́ ní sẹ́ ìyá kan bákan ló bí èmi ẹ̀ ní. ومن الذي كل العلو علاه. mo kí Dr. Kamal. ومن الذي Gbóyèga. كل الثناء ثناء. Oseni. Al-Imam. ومن الذي. mo gbọ́dọ̀ kí mo kí iṣẹ́ tó ṣe lára rẹ̀. àkọlọpọ̀ náà gba fún ọmọ ẹ̀ wọ́n sáko ńgbà tó yá ni. wọ́n sá ni o. قبل الوجود وجوده. mo kí gómìnà wa. bàbá kíán. ní Ọ̀ṣun wa ń bì. naam. ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ìpínlẹ̀ Ọ̀ṣun. gómìnà dáadáa. naam. èmi ò bá yín gbọ́ Ọ̀ṣun ṣùgbọ́n mo mọ̀ wá gómìnà yín. bàbá má wá wọn. dáadáa ohun tí mo lọ́sùn ìkéré. kéré. torí àwọn tọ́lọ́ ń pè dá sọ́rọ̀ lọ́sùn èèyàn mi gbogbo wọn. bẹ́ẹ̀ni. ومن الذي بعد الفناء ما حياء. mo kí gómìnà náà. bàbá kíán. mo kí gbogbo òdílé wọn. bàbá kíán. mo kí wọn púpọ̀. ومن الذي mo kí bàbá Dèjì. قبل الوجود وجوده. mo kí wọn mo kí ìyá Dúpẹ́. ومن الذي. wọ́n jọ ń ṣe lójú máa kí ẹ. ẹni tó bá ganu wọn báyìí wọ́n jọ pa ọ̀pọ̀ gbéga ni. بعد الفناء ما حياء. mo kí gbogbo àwọn kábínẹ̀tì wọn jọ ń ṣèjọba. bàbá kíán. tó fi dórí ọ̀rẹ́ mi chief of staff. láti kọ́ sí Makínlẹ́yẹ. وإذا سئلت. tó fi dórí SSG ìgbàláyé Teslim. من الذي من وصفه. ẹ má bínú lọ́sùn yìí. كبر ولم يولد فقل الله. mo kí speaker wa honourable speaker. right honourable Olúmídé Adéṣekínì Adéwálé Ẹgbẹ́dùn. ọmọ inú ilé wa. bẹ́ẹ̀ni. ọmọ inú ilé wa ni speaker. speaker yín o ẹ mọ̀ lẹ́ẹ̀ dáwọ́ tẹ lórí. orí tó kún orí rẹ̀ pọ̀. ẹ ń wo orí bó ṣe mọ ní orí tèmi náà kún orí tó kún orí speaker. bẹ́ẹ̀ni. Ọlọ́run jẹ́ wọn máa ṣe. كبر ولم. Ọlọ́run máa mójútó wọn. يولد فقل الله. Mukirabu Taofik wa ma Taofiki illa billah. Bá a ṣe gbà àwẹ̀ tó yìí náà. bẹ́ẹ̀ni. Àga ò gbà yín. pa. kákùnrin bá a ṣe tó là á ṣe gbà ó yẹ kẹ́yìn máa gba 90. bẹ́ẹ̀ni. abẹ́ẹ̀ rí mo ti wá ṣèṣì gbọ́n múlẹ̀ kan ọwọ́ mi wàá ká apá àwọn àmúra tó ń ta àwẹ̀ torí Ọlọ́run. ó ti pọ̀ o 13 èèyàn kìtì kanko. Ọlọ́run dá àwọn èèyàn. ó dá wọn o. gíláàsì ń ṣe dáadùn. Ọlọ́run kù sẹ́. olówó àdàbà yìí tó gbẹ ẹ ní sàgbákò rẹ. ومن الذي. tó ti yí bá ti lọ rù àárẹ̀ dénú. bẹ́ẹ̀ni o.
ìwọ tó sì gbẹ́ tó bá ti sanra jọ ti bẹ̀rẹ̀ àárẹ̀ náà nù. bẹ́ẹ̀ ni ká kíyèsí ọ. tó bá ti ń wúlẹ̀ kẹ́ ọ fẹ́ kú nù. àsìkò ń tó bọ́ọ̀nù. tọ́lọ́ ọ̀dọ́ ọba àtẹ́lẹ̀ ọyọwọ́ nù. bẹ́ẹ̀ ni. biyadayi kullu mafazatin. ọ̀rọ̀ ẹ̀bù Táíwò. wa khasaratin. former deputy speaker. bó lọ wí. walikulla haza yadahu. wọ́n jẹ́ clerk báyìí. wa khasaratin. Mr. Simeon àbí Amusan Akínwálé àbí chairman commission àbí. walikulla haza yadahu. bó náà ṣe gbé síra wọn báwọn òkè ní à ń kọ oyè wọn sí àbí. bẹ́ẹ̀ bá kọ́ ọkọ̀ tán ẹ̀sẹ̀ máa kọ́ ọ́fíìsì yẹn sábẹ́ rẹ̀. ẹ má bínú o ṣe pa ò kàwé a máa dá nǹkan mọ̀. wa khasaratin walikulla haza yadahu. ọ̀rẹ́ Adékúnlé Oyèkúnlé ń sàn kúnlé nílé yín náà ni. wa khasaratin. My Lord Honourable Justice Alhaja Ganiya Lawal. ẹ jòkó ma ẹ nà rókà o jòkó yín jẹ́jẹ́ o lẹ́yìn bá lè yín alẹ́ ẹ nà ró fún tí ò ní ká àbùkù. walikulla haza yadahu. alájọ wọn ẹ̀kọ́ tí wà níbí ẹ ní ṣìṣe o. wa idha su'ilta. jàmáà wa kí ni ẹni wá sọ. kí lójú sí ẹ̀yin aṣáájú wa. ẹ̀yin tí kádàrá gbé. ṣé wàá rí tọ́pìkì wọ́n dẹ̀mí sí yín ni. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ ti jókòó yìí. tẹ jókòó yìí. ẹ kàn gbà káwọn ní tẹ́ gbọ́dẹ̀nu mi lónìí. bẹ́ẹ̀ni o. a'udhu billahi minash shaitanir rajim. sẹ́rẹ̀ àwọn mẹ̀kúnnù fẹ́ bá yín jà. wọ́n fẹ́ bá yín jà. wọn ò wá lè ṣe. bẹ́ẹ̀ni. àwọn arìnrìn tí ń bá sọ. wọ́n fẹ́ gbẹnu bàbá sọ. bisimilayi. tọ́bíkì wúwo olóúnjẹ nínú tó pọ̀. rahmanir rahim. bàbá àmọ́ wọn balance. bẹ́ẹ̀ni o. wọ́n tún wá ní kí lójú sí àwọn tí wọ́n ń darí. ṣègbè ti pín báwọn. wọ́n ti pín. o ti balance báwọn. bẹ́ẹ̀ni. laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum. yàwó rẹ́pítọ̀ yàwó dàrẹ́pítọ̀ mo kí yín. harisun alaykum bil mu'minina raufur rahim. My Lord sáà lè tú dáadáa. bẹ́ẹ̀ni. Ànábì wá bá yín. laqad ja'akum rasulun min anfusikum. Bàtà làwọn mú òjíṣẹ́ wá. tí o mú wa. kò lọ mú wá níta. bẹ́ẹ̀ni. min anfusikum. kó lè bá a mọ pírọ́blẹ̀mù yín àárín yín mo ti mú dìde. àárín yín ni. ìlú kọ̀ọ̀kan ará àtàyè darí wa. bẹ́ẹ̀ni. ara wa lọ́lọ́run ó yàn. ni ó yàn. tá a ti jọ jìyà rí. bẹ́ẹ̀ni. tá a ti jọ dà ọlọ́wà ìwọ náà lọ. ó yọ̀nà tí pọ̀ tiẹ̀ dààmú rí àbọ̀ dààmú. jẹ́ n fi ọbẹ̀ ìwọ náà ti ṣépè lẹ́ni tó ga rí. wọ́n ṣẹlẹ̀ wọn náà nàbí wọn ò ní sẹ́ kò tì ọ́ bẹ̀. laqad ja'akum rasulun min anfusikum. gbogbo ní tẹ jòkó ńláńlá yìí. ńláńlá yìí. wọ́n ti yàn yín jẹ rí. wọ́n ti yàn yín jẹ rí. ẹ ti ṣépè lé gómìnà kan rí. bẹ́ẹ̀ni. ẹni tó jẹ áùsì lé ní àdúgbò yín náà tí ò dá ẹ ti ṣépè lé rí. ẹ ti jọ bórí. ẹ̀yin náà ti dé bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. bó bá wù yín ẹsẹ̀ tó ṣe tó fi gbèpè. bó bá wù yín ẹ̀yin ẹ yí pinnu padà pé ẹni àdúrà lè mí. bẹ́ẹ̀ni. wá sí mi fún yín nù. náà. because kò sẹ́ni tó gòkè tí ò ní sọ. tí ò ní sọ. ẹ gbọ́. náà. àwọn tá a joyè tí kú ò lé akú ò gan a ti gbàjọ́ tá a joyè pé a ti kú ò. náà. àsìkò ni o tí ì pé. Allah. àbí. náà. nínú ọmọ ìyá kan bàbá kan èmi lẹ́lẹ̀kẹ̀ wá tí ó jẹ lọ́fà. Allahu akbar. tẹ́lẹ̀ kò sì jẹ làwọn arí la lọ́dún tó ti tẹ ọ̀fà. tó ti tẹ ọ̀fà. kò sí ìrìnà tó jẹ mọ́mú rí àfihàn bàbá mi nìkan. bẹ́ẹ̀ni. náà fi pèlè wa nílé ilé mọ́mú. ilé Imam.
tẹ̀bá dọ́fẹ́ ẹ̀ lọ lé lèmọ́mù pọ̀ nùlú o bẹ́ẹ̀ ni ilé wa ń mú wa ọlọ́kadà tẹ̀ dá dúró kò sí mú ìlọrin lèmọ́mù tagbolé wọn. ara o. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم. gbogbo tí bá ti ní la nílà. yóò máa dà nábì náà láàmú. Allah. àkọ́kọ́ ojúṣe aṣáájú ojúṣe wọn. bí n tó wà lábẹ́ rẹ̀ má ti ń dààmú ti ń dààmú. ìwọ ló ń dààmú. ìwọ ló ń dààmú. ó dàbí àti nǹkó kẹràbá bẹ́ẹ̀ni. kámẹ́rì kan fún agbádá márùn báyìí naam. èmi ní ìkúsẹ́ Allah. ẹ má bu wọn pa èmi ní ìmísí ẹ̀ la Allah. kí wọ́n má lọ ọmọ káàdùn ní kí wọ́n láǹfààní àgbáyé tiẹ̀ ń pè mí. àbí. عزيز عليه ما عنتم. odò tí kókó etí rẹ bá gbẹ kò dálù báríkà ni. bẹ́ẹ̀ni odò ní nǹkan ṣe. حريص عليكم ó ní ọdún kan tí n tẹ̀ tí tó báyìí pa nígbà náà. ó lọ́dún yẹn ó tọ́dún mélòó sí tí mo kó owó yín lọ mọ́kàlẹ́ kan náà 2012. bẹ́ẹ̀ni 13 years. 13 years sísìn. bẹ́ẹ̀ni. mo wá wú wọn báyìí gbogbo yín ẹ lọ mọ́kà lọ́dún ni. àwọn wojú ara wọn gbogbo lẹ́yìn tí rówó ìyá ń gbọ́ báyìí. bẹ́ẹ̀ni. mo sì fẹ́ kọ́lé kan lọ́dún yẹn pé a lè kọ́. a lè kọ́. mo kàn gbówó ní ìka lọ mọ́kà. má kó ogun wọn lọ. àwa dàbí àtàwà ní family house wa. bẹ́ẹ̀ni. kí ló dé. kí ló dé. kí n bàbá ara rẹ tí n tó súnmọ́ ò gbádùn. tí ò gbádùn. ọ̀tún ló dírẹ́fà ní búrẹ́dì ọ̀tún gba chẹ́ǹjì 200 ó ní jù síbẹ̀ yẹn. jù bẹ́ẹ̀ ń. عزيز عليه ما عنتم. tọ́pìkì jẹ́ bẹ́ẹ̀ ní tírìsì yìí o. حريص عليكم. bàbá àìtàfík. bẹ́ẹ̀ mi yín ṣe jọ jòkó yìí. bẹ́ẹ̀ni. tí n bá ń ba yín rìn nítorí ẹ kẹ́ mọ̀ ní pé kí ni ń da ìmáàmù láàmú kí n bá gbọ́. kí n bá gbọ́. ìgbà ni mo tó jèrè kí mo ń tẹ̀lé. bẹ́ẹ̀ni. ẹ dá mi lóhùn dáadáa. gbogbo tó bá wà lábẹ́ èèyàn. lábẹ́ èèyàn. tí bá ti ń dààmú. ọlọ́run jẹ́ oyè pé ìjọba rẹ̀ ò fara rọ̀nù. حريص عليكم. kódà ẹlẹ́ẹ̀kejì ànábì. sallallahu alayhi wa sallam. ìmọ̀ aṣojú kòkòrò kó dáa fọ́mọ ẹ̀yìn o. róòlù aṣáájú ní nǹkan yìí o. bẹ́ẹ̀ni. lẹ bá rí scholarship kan ẹ ló ìyá tí ń bá mi dáná mọ́mọ́ rẹ̀ kan wá. mọ́mọ́ kan wá. ẹ tó ń fún ẹni tó ti rí jẹ ṣèbí òun rówó tọ́mọ. àbí. empowerment yìí sì dé ẹ tí wọ́n ń pín fún ọmọ yín láàrin ara yín. rárá o. orí tálíkà mọ̀ kúrú. bẹ́ẹ̀ni. حريص عليكم. ẹ wo bàbá tí ń sí géètì wa ẹ̀ ń fẹ́ kọ́ ọmọ rẹ̀ ó tún sí. bẹ́ẹ̀ni. fún mi nìkan kí n bọ̀ tọ̀. kí n bọ̀ tọ̀. kò yẹ kọ́ ọmọ rẹ̀ ó tún jẹ́ géètì márùn. kò yẹ. òsì oníkù oníràn yín bá. oníkù ọ̀ràn yín má. kẹ́mọ̀ encourage ẹ̀ tó wà lábẹ́ yín láti dáa fún ọ. mo ka ọ̀rọ̀ kan lánàá bàbá ẹ̀yin náà ti kà á tó yẹ kọ́rẹ́ǹtì gan. bẹ́ẹ̀ni. ìkan nínú president wa ní nàìjíríà yìí president ńlá tó pé yẹn jọ níjó nìyẹn. bẹ́ẹ̀ni. driver rẹ̀ tí máa wà á ká àtọmọ tiẹ̀ ọmọ driver àtọmọ tiẹ̀ wọ́n ti wá dépò senator báyìí. Allah. ẹ gbọ́ ọmọ driver o ti wá di senator ọmọ tiẹ̀ náà senator bàbá tá a wá yẹn jẹ ọmọ rẹ ti wá fi ẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ pẹ̀lú ọmọ ẹni tí yàn jẹ. حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. بالمؤمنين رؤوف رحيم. kódà anabi Muhammad sallallahu alayhi wa sallam. ó jẹ́ aláàánú fún àmùmìní. ẹ̀yin tẹ́ ń tà ń tẹ̀lé
tọ́lọ̀ ń ṣe yín lọ́gàá wa kò sí bẹ́ẹ̀. ẹ ṣàánú àwọn èèyàn o. ẹ ṣàánú wọn. bàbá náà. tó bá fi lè mú èèyàn nu Ramadan náà. tó ń sí ẹnu pẹ̀lú tó lé ní 20,000 ìpín wọn ro sí ẹ̀ bá bẹ́ẹ̀ni. èdè gbèdéṣe wọn tó abọ́kàn ní ìgbéwájú. bẹ́ẹ̀ni. ǹjọ́ ọ̀rán ti pa àjọ gbà àwẹ̀ ni. ọ̀rán ti. àwẹ̀ tálíkà sì máa burú kò lágbẹ́kẹ̀lé. kò ní o. ẹ wá láwẹ̀ gbólówó gbogbo tí òfin ní gbóló ti jẹ ní sáàrí èyí ó máa mínú ara rẹ ni. bẹ́ẹ̀ni. àwọn oní ògbólówó èmi tí ń bọ́ alẹ́ ní sì tí mo sí èsì bá rí mo ti sùn Òṣogbo mo tó jí. Allah. sẹ́ẹ̀fù ìwé tálíkà tó tún rugi látọkọ. bẹ́ẹ̀ni níwọ̀n owó tí èyí sínú. bóòrùn ṣe pọ̀ tó yìí yóò kọ̀gbà méjì. bẹ́ẹ̀ni. kò sì gbọ́dọ̀ mú mi. kò gbọ́dọ̀ mú mi. tẹ̀lé mi nílùú ìjẹ́. harisun alaykum bilmu'minina raufur rahim. tọ́lọ̀ ń fún jẹ. tọ́lọ̀ ń fún jẹ. wọ́n ti dá sáré tẹ́kàn tó jí yín. bẹ́ẹ̀ni. ẹ tún bọ̀ idiot mo ní kó jí mi sìn ní 5:30 ní kó tó jí mi. àbí. tálíkà n tí yóò jẹ lánàá yóò ṣe lọ nírọ̀lẹ́ ni. bẹ́ẹ̀ni. òun làgbàdo yẹn gan tí èsè túwó. a fẹ́ èédú kó tó jó. èédú òun àti náà ní òjò jò. Allah. òjò sì tó ti pa èédú tẹ́lẹ̀. my lord ma. náà. tọ́pìkì jẹ́ fún mi nù. ó dà bẹ́ẹ̀ ló dà fún yín. bilmu'minina raufur rahim. dákun ìwọ tó ga tó wà níbí. níbí. èyí ń tọrọ ọ̀kan lọ́wọ́ rẹ ara ń kan ọ́. nǹkan ọ́. tọ́lọ̀ bá níwọ̀n ní kọ́ máa tọrọ jẹ́ kí lọ́ọ́ sí. kí lọ́ọ́ ṣe fọ́lọ́hún tó bá tú ọ̀rọ̀ rẹ bẹ́ẹ̀. ọ̀rí pọ̀ ń yọ. ọ̀ ń yọ. wọn náà bíbú yẹn ń dàmí láàmú jẹ. ọgbọ́n ni. tí wọ́n sì wọ̀ lọ ń dá ẹ̀ láàmú kọ́ tó jẹ́ kí lọ́ọ́ sí fọ́lọ́. kí lọ́ọ́ fẹ́ ṣe fọ́lọ́hún. dífúrísà rẹ ló kún yìí. àbí. fáwọn adìẹ torí wọ́n ti ṣẹ̀wọ̀n síbẹ̀. bẹ́ẹ̀ni. nǹkan nú. ó lọ jàrá. ó lọ. wọ́n lọ lọ́wọ́ yìí jẹun èmi ò gbà ó. ẹnu wọn yìí dúró. èdúró. tẹ́wọ́n tún lè kó báyìí bisikíìtì wọ́n kó sẹ́gbẹ̀ẹ́ kìíní báyìí. bẹ́ẹ̀ni. wọ́n ti gbé kìíní kan gbọ́rọ̀ lọ́ba yìí wọ́n tún máa fa tíì mú díẹ̀díẹ̀. wọ́n ti ṣe bẹ̀ ìgbín yóò tún jáde ẹ̀jẹ̀. wọ́n yìí jẹ́ hàn bíi tó lò sí ni. olówó a máa jẹ o. laqad ja'akum rasulun min anfusikum. bí mo tẹ̀sẹ̀ jòkó tì àwẹ̀ sì gbomi mọ́. azizun alayhi ma ẹ ń jẹ́. anittum. gbàrà tẹ fẹ́ jòkó tẹ sọnù á ní àwọn ń jà lómi kàbá lónìí. ẹ máa tí òye ń mà kì í ṣe àbígílúgí èmi ti ṣiṣẹ́ ara ti gbẹ wọn á fara tiẹ̀ náà dọ̀mùdọ̀mù. laqad ja'akum rasulun min anfusikum. ó kà mí lápẹ́ yorùbá nábì. azizun alayhi ma anittum. my lord. harisun alaykum bil mu'minina raufur rahim. kí n mọ sọ̀rọ̀ lọ. ẹ ní sise. àmín. ẹ di adájọ́ àgbà ní supreme. àmín. bọ́lá ò ti sẹ́yìn o. àmín. wọ́n lọ pẹ́ dọ́lọ́ ń lò. harisun alaykum. ẹ̀yin ya imam. naam. ẹ̀yin ya chief imam mo kí yín o. bàbá kín. abẹ́ ṣe ya mi. wọ́n jẹ́ yín. ẹni tí o bá ní bàjẹ́ kò ní bẹ́ẹ̀ náà kó o mọ bírù mi. àbí. tó bá ilé rò ó pé má jẹ́ bírù rẹ gbogbo tó bí ó ya wèrè ni. ó ya wèrè ni. bil mu'minina raufur rahim. olóje ń pè ní ìyá mi. bil mu'minina raufur rahim. ọlọ́jọ́ ọmọ yín ó yàn. àmín. àtẹ̀yìn ìyá mi ti wà lọ́ọ̀kan bẹ̀yẹn. àtẹ̀yìn náà. ọmọ yín ó yàn o. àmín. ṣé bàbá mi lẹ́yìn náà. bẹ́ẹ̀ni. ẹ̀yin bàbá chief imam. laqad ja'akum rasulun min anfusikum. Imam House of Assembly. náà. Imam. imam. powerful chief imam. bàbá kín.
Ìmáàmù táwọn aláṣẹ ń kírun lẹ́yìn ẹ̀. kírun lẹ́yìn ẹ̀. Bí ẹ bá rúkú ẹ gbọ́dọ̀ rúkú. ẹ gbọ́dọ̀ rúkú. ọlọ́kàn fúnlu ẹni 40 ni. bẹ́ẹ̀ni. Azizun alayhi ma anittum. Ìmáàmù yìí tiẹ̀ wá níwà kọjá kí n má dáhùn. bẹ́ẹ̀ni. tí wọ́n bá fẹ́ wá kí mi olùsèyàn mẹ́rin ó kọ́ sọ fún náà pé n gbọ́dọ̀ wá lójijì o. ẹ̀kọ́ pọ̀. ẹ bá mi tọ́jú wọn o. bàbá ni ẹ tọ́jú wọn. gbogbo yín ni bá wílẹ̀ kan náà. gbogbo yín bàbá ń sọ fún. ẹ wò parí àwẹ̀ yìí. ẹ lọ ra ọkọ̀ tuntun kan fún wa. ẹ dákun. mo sọ fún ẹni tí wọ́n ṣe ni mo sọ ọ̀hún. ni bàbá sọ ọ̀hún. ẹ sọ fún spíkà pé tí mo sọ nù. ẹ jíṣẹ́ bàbá fún spíkà. ẹni kí ló fà á. kí ló fà á. iṣẹ́ yìí ìyà ò gbọ́dọ̀ kun èyí ó sáko ndí ẹ̀. bẹ́ẹ̀ni. kí ló fà á tí mo ní fẹ́ ṣe wá sí mẹ́rin lójúmọ́. ẹlẹ́ẹ̀kẹta ni ó tún kù kálá lẹ́ family house wa. bẹ́ẹ̀ni. ṣé ìyá wa ń gbọ́ o my lord. wọ́n ń gbọ́. ọkàn olúwẹ̀ balẹ̀ ni. ó balẹ̀ ni. tó bá so ko mo ti dé ní ìsìn ń rọ mi sórí ní ìsùn. bẹ́ẹ̀ni. ọ̀nà wa ti wá tí màá dán ọ lò tí màá bínú bí ejò tí ẹ pa tí òkú tán. gọ́ọ̀fù tán ló ti tó bá wọn. bàbá Imam. náà. abẹ́ ẹ̀fẹ́. wọ́n fẹ́ ó ti rẹ gọ́ọ̀fù náà. kó wọ́n ṣe kí mo sọ nǹkan tí ò dé. ó ti rẹ gọ́ọ̀fù. ẹ̀fẹ́ sẹ́ni mọ́tò yẹn ọ̀rùn tó wà ní ẹ̀jọ̀kọ́ yìí. bẹ́ẹ̀ni. wọ́n ò lọ rà á ni. wọ́n lọ rà á ni o. kí lẹ̀ ń sọ yìí. náà. kásá ti fún wa ní kí lọ́dún kọ̀ọ̀la. Azizun alayhi ma anittum. Harisun alaykum bil mu'minina raufur rahim. Bàbá ọ̀rẹ́ mi tí mo jòkó tì. bẹ́ẹ̀ni. ọlọ́jẹ̀ máa múru yín lọ́rẹ̀. inú wọn sá ń dùn ni. inú mi ń dùn o. inú bàbá náà ń dùn. bẹ́ẹ̀ni. èyí náà tún jòkó tì mí. wọ́n gba àlùbáríkà bàbá Offa. wọ́n gba tààrà. sẹ́ẹ̀rì tí mi ṣe ń bù wọn lára o. lórí mi ń chájì sí i. tó bá ṣe egun ni mo gbá wọn ó ti rábàdà. Laqad ja'akum rasulun min anfusikum. My lord. Naam. àwa ní kí ni ìwà àkọ́kọ́ lẹ́yìn ti Kùránì. Naam. Hakul amni. gbogbo ẹ tó bá dépò lórí. bá a ṣe nísìmí ní state yẹn. bá a ṣe nísìmí ní local government yẹn. bá a ṣe nísìmí ní constituency yẹn. ọrùn rẹ̀ ló wà. security. bẹ́ẹ̀ni. tó ṣe pé àgbàpá níjọba. níbi tá a níjọba. wọ́n fi ń tú solar street yìí lọ. aṣọ ìjì tó bọ́ aṣọ lọ́rùn èèyàn ẹ tó fi jẹ sí yàrá kó má ṣàfihàn. èyí bàbá tí mo wá bá ètò amúnọ̀dà. mo sì ti rí lásùn gbogbo tí ń tìyẹn gbélé ti mú tán. tẹ̀ ń wọnú gbẹ́ tẹ̀ ń pàṣẹ tẹ́lẹ̀ àwọn èèyàn lè lóko mọ́. wọ́n lè lọ mọ́. wọ́n kàn máa tàbí ìgbà tí ń ta àgbo ọdún ni. èló 20 million ó gbà kò gbà 15. wọ́n tún máa ń ná ẹ máa gbọ́ ẹkún rẹ lórí fóònù. èkì gómìnà wọ́n máa dínàdúrà lórí èèyàn bí ẹran ràgó. ẹ ti ṣe ẹ bá fi kún. tòun ní ẹ fi kún ni pé olè tí ó wọlé wá báyìí náà fẹ́ gbọ́jọ́ kú ni. gbogbo wọn ti ẹ kú ẹ̀yìn kí là ń gò ní ẹ. kẹ́tọ́ débi tí olówó mi ń sùn wọn lẹ́kùn dàgó 6 àárọ̀ ni. àwọn lẹ́kùn tí kọ́kọ́rọ́ rẹ̀ gbọ́dọ̀ sọnù àfi kẹ́ wú dànù. kò sé wọn. ẹ ti sì kí ẹ̀mí yìí. ẹran ti Talika. ẹ̀kejì. Azizun alayhi ma anittum. Hakul amal. Allahu akbar. bàbá ni wo. ẹ máa ń kí kábíyèsí o. ẹ jíṣẹ́ bàbá. bí bàbá chief imam. ẹ jíṣẹ́ bàbá. mo ti rí. bẹ́ẹ̀ni. irùngbọ̀n yìí ti jọ ti wo. bẹ́ẹ̀ni. mo fẹ́ mọ ní wo. bẹ́ẹ̀ni. nílé Akínlẹ́wà. ìyá wa. ilé ìmáàmù tó wà ń bẹ̀. bẹ́ẹ̀ni. mo fẹ́ mọ níbẹ̀. ó sì lẹ́wà. ìyá wa. ó jẹ́wọ́ kọ́lé wọn. bẹ́ẹ̀ni. má wulẹ̀ wá ká o. ọ jẹ páànù yá.
azizun alayhi ma anittum. Kí ló ń sọ ẹ̀? Náà. Happiness tèmi nìyẹn. Bẹ́ẹ̀ni. Ọ̀wárí tó ń náwó sí àfìfì tó ti lu mọ́gùn. harisun alaykum bil mu'minina Bàbá raufur rahim. àṣé ìwọ kí ṣé ó máa bẹ Kó máa bẹ. káwọn èèyàn ó rí sẹ́ẹ̀sì bàbá. Náà. Gbogbo akọ́ wá sí house. Àmọ́ ẹ lè gbé house wá bá wa. Ẹ lè gbé wá bá wa. Lọ́nà wo Lọ́nà o. mọ̀lẹ́bí tó bí ọmọ mẹ́rin tí wọ́n ò ríṣẹ́. Náà. Tẹ́ bá ti fún méjì wọ́n manage ẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹlòmíì wá bí ọmọ lórí 11 wọ́n ti wá ń dààmú. Bí ṣé ó ṣe gbọ́n abẹ́ ọ̀rùn yín ló wà ẹ̀ ń gbìyànjú. Bẹ́ẹ̀ni. Àmọ́ ẹ fi kún. Ẹ fi kún. Ẹ bá a sọ fún ọlọ́lá jùlọ Ẹ jíṣẹ́ bàbá. ọmọ tí wọ́n ti ra ká tọ́ tí màmá rẹ lọ kó bọ́ọ̀tọ̀ tí bàbá rẹ lọ ta kaṣú Ọmọ yẹn ń rorò. kò tó tọ̀ tán kò wá rí jèrè Wọ́n rí jèrè. mọ̀lẹ́bí náà máa sunkún ni. Ó máa sunkún. bil mu'minina raufur rahim. bil mu'minina raufur rahim. hakku ta'allumi wa ta'alim. Allah. Bàbá Bàbá. ìwọ tó tún wà ń bẹ̀ ni wọ àwọn tí a fẹ́ kẹ́kọ̀ọ́ A fẹ́ kẹ́kọ̀ọ́. wọn lọ́pọ̀lọ́ àmọ́ wọn ò rẹ́ni bí yẹn Ọ̀rẹ́ yàn bí wọn. ẹja sẹ́ẹ̀tì fúnru wọn Bẹ́ẹ̀ni. ẹ̀fìsí skul Ẹ fi sílẹ̀ ìwé. lọ́kàwé Náà. ẹ wá ló lè pọ̀ Náà. ọpọlọ tó bá ti pọ̀ téèyàn ò rí sẹ́gbèsè olè náà kì í jà O lè ní ìjà. wa ta'alim. Náà. kéèyàn kọ́ yẹn àti kó lọ kọ́ àwọn tó ti àti wá yege ọpọlọ owó bò láṣẹ tí wọn rọpọlọ wọn lò Náà. ẹ tó pa yunifásitì ó wá dá lẹ́sìn àbí kí n pè lẹ́sìn. ó wá dá síta A for apple Níwájú. ọmọ wa ń hó Níwájú ilé. ó wá padà jókòó ó ní nà ipa o ọmọ ti provoke ẹ Bẹ́ẹ̀ni. Wọ́n tún jẹ́ lówó ọ̀sẹ̀. ẹja sẹ́ẹ̀tì fúnru wọn Náà. kí wọ́n ṣiṣẹ́ gidi. Wọ́n ṣiṣẹ́. harisun alayhi ma anittum. a kù sí ha Náà. bàbá ọlọ́mọdé àṣàrẹ̀ Àmín. àmín. jẹ̀mọ́ sì sàmí Àmín. ẹ sàmí dáadáa. Àmínà. Bàbá Náà. bàbá ọ̀rẹ́ mi tó ọ̀rẹ́. Bẹ́ẹ̀ni. Àwọn akẹ́bí ọlọ́mọdé aṣọkùnrùn Àmín. tí wọ́n bá ní London ló yá lónìí à ní sùn Nàìjíríà lọ́nà nù Bẹ́ẹ̀ni. torí ẹrù ti wà ńlẹ̀. Bẹ́ẹ̀ni. Talika mi ń bẹ̀ sà tó bá ti kọjá 1000 yóò bá ara ni. Allah. Ẹ̀yin tí mo wá bá ń bí constituency yín ẹ ti ẹ̀sìn tó pé àwọn arúgbó tó tọ́jọ́ báyìí ọdún báyìí mo fẹ́ fún ọ ní ìwòsàn ọ̀fẹ́ ẹ rí i pé yóò túbọ̀ de aláàárẹ̀ ń bẹ tọ́lọ̀ ń kì mọ́nú yàrá. Bẹ́ẹ̀ni. àwọn kan bẹ lọ́fà ń pẹ́ ní ọdún náà Náà. ọmọ Ọ̀fà Ọmọ tí wọ́n wà ní Amẹ́ríkà Bẹ́ẹ̀ni. ọdọọdún àwọn máa ń ṣe ìwòsàn ọ̀fẹ́ wọ́n wà ta kanopi Wọ́n tà á. ó kéré jù lójúmọ́ èyàn 500 to 1000 ní òjáde ṣe é rí àwọn tí wọ́n gba kámú tẹ́ bá ti gbọ́ wọ́n máa gbọ́ ugu ó rẹ̀ ń gbé eegun ẹ̀jẹ̀ ní olówó rẹ̀ Bẹ́ẹ̀ni. ṣé ugu ṣẹ̀ṣẹ̀ dáyé ni Àbí. àwọn kan ní bẹ́sùkẹ́ ní vitamin irọ́ ni Irọ́ ni. ìgbà tó sì dé lára ti bẹ́sùkẹ́ Bẹ́ẹ̀ni. dókítà tó ní bẹ́sùkẹ́ dá sí ń jẹ Wọ́n ní àwọn Osogbo. ṣé bẹ́sùkẹ́ lẹ́ja Náà. ẹja àmóyò Bẹ́ẹ̀ni. ṣé ẹ mọ̀ pé ìgbà tí ẹ fẹ́ dun tálíkà nínú Náà. bóyá ìgbórí ńlẹ̀ Náà. fún wa ní lúrú ọbẹ̀ àlìjẹ́nnà Ọbẹ̀ àlìjánà. mo jẹ́rìí Ọlọ́run à ní jẹ̀yìn lálìjẹ́nnà my lord ẹ mọ̀ sí jẹ́ lúrú ha wọn mọ̀ mọ́ lúrú ẹ̀ẹ́gún wọn wàá sá lóòrùn Ó sá lọ́rùn. wọn wàá lọ Ó lọ. yóò wá dàbí ìgbé àgùntàn Bẹ́ẹ̀ni. èyí náà fi ń tà káàbà ronúkú
wọ́n ní lúrú ọbẹ̀ àlìjẹ́ náà mo jẹ́rìí Ọlọ́run. wọ́n bolérí túwó. ìdájẹ́ kan pa. wọ́n bolérí túwó. kúkà làwùsá ń pè. náà. azizun alayhi ma anittum. bala bí o ṣe jọba. Naam. téèyàn ní máa kún torí 2000 mọ́. bẹ́ẹ̀ni. ọrùn àwọn tó ga tí a ní láárí ló wà àti ẹ̀dárí wa. bẹ́ẹ̀ni. harisun alaykum. gbàtà àti ẹ̀dáyé. náà. kò sádùúgbò tí o sí dispensary nígbà yẹn. bẹ́ẹ̀ni. agboolé kọ̀ọ̀kan fẹ́ẹ́ lè ní. bẹ́ẹ̀ni. first aid. nǹkan kan sí ọ gbàrà ibẹ̀ lọ́ọ́ lọ. ògbólé ìwé kọ̀ọ̀kan. gbọ́dọ̀ ò bá ka mọ́ ọ wà lọ sí hospital. bẹ́ẹ̀ni. ó ti rún tán. ó rún tán. kò sí school tí ò ní nígbà yẹn. kò sí. táàtì ìyẹn fẹsẹ̀ kọ́ ni ibi tó ti tọ́jú rẹ nù orí ń fọ́ ni ó ti rún tán. ó ti rún o. ẹ lọ gbé dìde. bil mu'minina raufur rahim. lára tá a ṣe ká tó lè nísìnyí. private hospital ti pọ̀ jù. bẹ́ẹ̀ni. iná fi paralysis the government. bẹ́ẹ̀ni. doctor tẹ gbà tó jẹ́ ọ̀gá ní hospital government tó tún wá dá tiẹ̀ lẹ̀ àárẹ̀ tó bá lówó lórí ibẹ̀ ní kó lọ ẹni tó bá ti dá tiẹ̀ lẹ̀ kó fi sẹ́lẹ̀ ẹgbẹ́ni tí ò ní sẹ́ lọ. bẹ́ẹ̀ni àní pàdé mi ládírẹ́sì tí mo kọ sísàlẹ̀ ọ̀hún hospital ni ó ti lọ bá. my lord ẹgbẹ́ wọnú òfin bẹ́ẹ̀ni. sọrí àdírẹ́sì mo kọ sísàlẹ̀ pàdé mi àwọn yẹn náà fi tọ́lẹ̀ tí ṣe operation wọ́n ti pa tìjọba kú kí wọn àwọn machine ńláńlá ni kò iṣẹ́ mọ́ pa hospital mi wọ́n kàn tí oxygen bọ̀ ọ́ ní mo ní kọ́ lè bá kú kíákíá kò sí pa nínú ẹ̀ ẹ̀yẹn lọ́bẹ̀ tí wọ́n dálẹ̀ wọ́n wá ṣe tí ó fine ẹni bá ti dá tiẹ̀ lẹ̀ kó má jẹ méjìlá bá àlàdé dókítà mi kò rí sẹ́sẹ̀ kó kọjú mọ́ tiẹ̀ kó fi tìjọba lẹ̀ ẹ̀ nílé wíyìn. ẹ̀ nílé wíyìn. ọ̀ ń gba owó tìjọba. ọ̀ ń gbà. ọ̀ tún gba tara rẹ̀ tẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ò sì ríṣẹ́. bẹ́ẹ̀ni gbogbo oníṣẹ́ tìjọba ló ti kó lọ bí tiẹ̀. gbogbo oníṣẹ́ ìjọba ní òkú lọ bí tiẹ̀. azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina raufur rahim. my lord. now. èmi lójú sí àwọn tí wọ́n ń darí. kí lójú sí wọn. sẹ́yìn náà wà bí abẹ́ sí ń bì. wọ́n wà ń bì. wọn mọ̀ dáhùn. anizọ́. bẹ́ẹ̀ni. ẹ̀yin tí wọ́n ń darí sẹ́yìn létò. empowerment. wọ́n gbé ọ̀kadà fún ọ ọ sì ta lójú agbo. ojú agbo náà ló ti ta. ọ lè kú olólòsì. bẹ́ẹ̀ni. anita ni ó rà 250,000 ni. ọ̀kadà tó lé ní 1 million. wọ́n kọ́ lọ́lẹ̀ kọ́dọ̀ owó. apá. 150. ẹ̀rọ ata. ọwọ́ ata ní 50,000. kẹ̀kẹ́ náà fẹ́. kò ní ìdí ká wọlé orí rẹ ti yàn sí wa látọ̀run. bẹ́ẹ̀ni. masini ìránṣọ ó ta ní 25. bẹ́ẹ̀ni. maruwa ó ta ní 300. 300. Talika tí ò fẹ́ ṣiṣẹ́ ẹ bá ń dárò òsì ni ó pa. ẹ lẹ́tọ̀ ọ̀gá tí ó fẹ́ bùn ọ́ lówó gan sẹ̀mó ní ń jẹ ó ní yẹ sá ìyá ìlú lóyún wọ́n sì ní kó máa jèlú bọ́ọ̀sù gidi. àti pando. ta ló fi jọ. ẹ̀yin tí wọ́n ń darí ẹ̀ lẹ́tọ̀. wọ́n gbé yín ẹ̀ gbé. wọ́n sáni bùn yín láyé wọn. ọ̀gá rẹ níyàwó kan báyìí rẹ ti dáa tó Talika ó fẹ́ 5 ó tún wá ní àlè 4. ó wá kó ọmọ jọ bí ọmọ ẹ mọ́. ọwọ́ lọ́rọ̀ wọ́ ọ̀rí ọ̀ ṣe bí iye tó ọ ní lọ. ọmọ rẹ wá ń sa bóòlà. ọ̀nà ń ta orí láǹgbá káàkiri àdúgbò. bẹ́ẹ̀ni ó máa mú tí ò dáa. àmẹ́jọ láàyè. wọ́n ní a máa bí mani. my lord ẹ jẹ́ aṣọ tí wọ́n fún wọn. bẹ́ẹ̀ni. ẹ létò ẹ lẹ́mìí pé ẹ fẹ́ dé èèyàn empowerment 250 ó kọ́ lọ ra ẹja tí ń lọ nínú omi. bẹ́ẹ̀ni. ó ní tí ń dá mi lọ́rùn tipẹ́. bẹ́ẹ̀ni. point and kill. èyí point. ẹ bá mú. èyí ni ẹ pa fún mi. bẹ́ẹ̀ni.
Talika. níbi àìlétò yìí tí wọ́n ń darí ẹni kíni ọ̀gá rẹ̀ mánéjì mọ́ lóde ẹ wá yálé oúnjẹ bẹ́ẹ̀ni ó kọ́ọ̀dù fún nǹkan bíi 50,000 wọ́n lẹ́yìn kọ́sà ó ní same ayé rẹ̀ yóò burú tààrà. bẹ́ẹ̀ni. azizun alayhi ma anittum ìwọ ń jẹ sẹ́ẹ̀mù. harisun alaykum bil mu'minina raufur rahim. àṣà òlétò kọjú síbi kíni àwọn kojú bọnú àga èmi ò rí ọtí mo sọ ẹnu làárò ẹ jọ ẹ tún wá létò wọ́n ra àníyàn yín dìbò kọ́ ọ ṣe bẹ̀ plan fọjọ́ iwájú ọtí níbi tó ń lọ àwọn gbé 5,000 dé ọ̀fẹ́ ṣe bẹ̀ bọ́ọ̀ bá jẹ̀bi ọjọ́ náà tán ìyàrá máa jẹ lọ́tọ̀ ìkú. bẹ́ẹ̀ni. baba ṣé mo ń communicate. bẹ́ẹ̀ni. azizun alayhi. ẹ̀yin ìyá àgbẹ̀ ní náà. náà. ẹ̀yin ìyá ìmáàmù ẹ̀ dáhùn. náà. ṣé ẹ fẹ́ létò. bẹ́ẹ̀ni. ọ̀gá 5,000 ọ̀ràn mímọ́ ìdákùn èyí mo bí yìí ẹ fún níṣẹ́. ẹ fún níṣẹ́. ẹ mọ ọmọ yín wá. ẹ mọ wá. ẹ kàn sọ kì í fún alẹ́ ráìsì àwẹ̀. bẹ́ẹ̀ni. kì í fún alẹ́ wà. bẹ́ẹ̀ bá ti ń jẹ ayé ọmọ yín lẹ̀ ń jẹun. Allah. ṣé wọ́n gbọ́. wọ́n gbọ́. wọ́n ti gbọ́ yé. bẹ́ẹ̀ni. ẹ gbọ́ yé báwo. ẹ gbọ́ yé. ẹ jàká yé ọmọ yín ó dáa. bẹ́ẹ̀ni. èyí tẹ́ ẹ jẹ sẹ́wọ́n tó. ó tó. tó bá yẹ yín kò ní rẹ ẹran mọ́. bẹ́ẹ̀ni. ọmọ tẹ́ bí lókùn tí ó mọ tọ́jú yín. ẹ sinmi sẹ̀mó. tẹ̀lifíà gbọ́ yé. bẹ́ẹ̀ni. wọn ò létò pa. náà. ẹ kàn bú ìjọba ni wọ́n ti ṣètò. náà. ìwọ ọ̀lẹ wọ́n ní gbogbo káfẹ́ẹ̀tì àdúgbò yín o ìwọ ni ọ̀sẹ̀ àwọn tí ò wá rẹ̀ tí ẹnìkan ní wọn ò ṣe dòní gbàrà tí Talika gbowó ilé àlè ló kọ́ kó lọ. bẹ́ẹ̀ni. ó ní mo ti àrà ẹ̀ fún gbèrè. ọwọ́ mi ti tẹ̀ ẹ́ àníkálẹ̀ òbèrè tó bá fẹ́. bẹ́ẹ̀ sì wáyé náà. ẹ̀yin olówó ẹ̀yin àlèpá bẹ́ẹ̀ni. sẹ́nà tó jòkó tẹ̀ pé wọn olówó lọ ìyẹn ṣe fi ọ̀kadà ẹ̀yìn àlè. ó wá káwọ́lé ọ̀kadà èyí wá tó fàárí jòkó lé wọ́n á gbé yípo olùkà lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà kò fi pawó fa ó wá kọ́ sí lẹ́yìn kíni tẹ mọ́dgàdé wá kọ́ sí bá a ti ń ṣe inú ń bí wọn kíni bẹ́ẹ̀ lára rẹ̀. àbí. azizun alayhi ma anittum. ìwọ tó rí ẹyin àbárí àwìn. àbí. ẹ dákun ẹ kọjú sí mi. náà. ẹ jẹ́ fúnlọ́kadà empowerment yóò wá gbómi lọlé ní sèré. yóò gbé lọ. jẹ́ nǹkan sí mi lọ́rùn. jẹ́ sí mi lọ́rùn. má ti jú o. àkọ́kọ́ ti dúró àná. náà. ẹ̀kejì. àtọ́ àá. náà. ẹni tí a bá ń darí gbọ́dọ̀ lé tẹ̀lé ti àwọn tí ń darí rẹ̀. náà. ẹnu ò ká yín. Talika ni máa rúfin jù. bẹ́ẹ̀ni. bí ne bá tan rẹ́ẹ̀dì pé ẹ dúró ọlọ́kadà ló jáde fọ́. ẹ̀rì tó lọ. iná òsì èmi tí ń kanjú. àbí. àdàmì dúró. traffic light inú. ẹ̀yin náà rẹ́rìn ara yín. bẹ́ẹ̀ni. very stubborn. tẹ́lẹ̀ tó gbé bá sọ̀rọ̀ yóò ní iná kíni. àṣé wọn ò tẹ̀lé ti aṣáájú mọ́ lónìí. jésì aṣáájú ó yọ. jẹ́ ó yọ. wọ́n ṣe náà wọ́n ṣe títì ẹ wá ń da àtàn síbẹ̀. ẹ ń da bẹ́ẹ̀. ẹ wá lágbára òjò ó yálé yín gbogbo ibi tí omi ó gbà. tí ó gbà. náà lẹ ti dì. ẹ ti dì. títì ìjọba. inú òbí Talika yóò sì lọ gbé kíní dígà yóò sì máa wù. bẹ́ẹ̀ni. ìrìn òun fẹ́ mú iná kọjá iná tí ò sanwó rẹ̀ ó fẹ́ tàpẹ̀ lórí òpó náà ni. bẹ́ẹ̀ni. gbogbo tíjọba ṣe lẹ̀ ẹ̀jẹ̀ ó lálàáfíà. ẹ̀jẹ̀ ó lálàáfíà. ẹ bàjẹ́. ẹ bàjẹ́. tí ń nù. ẹ tó ní kíni. tó ní. àmánà. náà. ẹni máa ń sáàbù lábẹ́ yẹn gbọ́dọ̀ ní àmánà. ó gbọ́dọ̀ ní. ìjọba tí ń darí yín
wọ́n gbà pé ẹ̀ ṣe tàwọn. bẹ́ẹ̀ni. àmọ́ ẹ tí àmọ́ náà wọn. bàbá ọdún fẹ́ sọ yóò máa dùn wọ́n o. yóò dùn wọ́n o. èmi sì ni kó máa dùn ẹ̀. bẹ́ẹ̀ni. ọ̀gá yín ti ń fún yín ní nǹkan sẹ́ẹ̀ délé sọ. orí kò tó náà lọ́wọ́ àdùn níṣẹ́ yóò gùn wọ́n láyé rẹ ni. àbí. tí wọ́n bá ní àmọ́ náà ọ̀gá pín ráìsì kẹ́ máa gbé lọlé ilé àlè lọ́gbé tiẹ̀ lọ. bẹ́ẹ̀ni. ọ̀wá ni wọn ò yin ọ̀gá rẹ nílé yín sọ ọmú tó ọgbà délé. àbí ọ̀njẹ́ ìyàwó rẹ. ẹran ọdún ẹ̀pẹ̀rẹ̀ rí wọ́n sì pẹ̀rẹ̀ lọ́dọọdún. bẹ́ẹ̀ni. iṣẹ́ ewu nílé àlè. ọ̀njẹ́ ìyàwó rẹ ó sì pèlè ọ̀gá. ìyàwó rẹ wá ń ṣépè lọ́gà rẹ. ẹ bá ẹfọ́tò ọ̀gá yín jẹ́ lórí yín. bọ́ọ̀ tọ́gà fún yín ládùúgbò yín ọ̀tá ni. ọ̀tá ni. sọ̀rọ̀ dákẹ́. wọ́n dákẹ́ o. wọ́n rò pé àwọn tó ga nìkan ní ìbá sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ kó máa ya báyìí. bẹ́ẹ̀ni. wọ́n ti múra wá ọ̀rọ̀ leadership ẹ̀yìn gan kọ́. àbí. okùn méjì. àrídọ́. ọmọlẹ́yìn gbọ́dọ̀ lè yọ́nú sí ní tí a bá fún un. ó gbọ́dọ̀ yọ́nú. wọn nìkan kọ́ wà lọ́dọ̀ ọ̀gá. bẹ́ẹ̀ni. wọ́n mú ọ̀nà mọ́kà ọdún sunkún pé ọ̀rọ̀ owó rẹ̀ rù lọ́hùn. ọba sunkún owó ẹ̀rù síbòmí. àbí. bàbá ẹni ṣé wọ́n yọ́nú. ṣàyọnu. tí n tẹ́ ń fún ọ. ẹjọ́ lẹ́ ń rò ká tẹ̀ ń tẹ́wọ́ pẹ́. bẹ́ẹ̀ni. ìyẹn bọ̀ ní nǹkan ló kéré òun ló jẹ̀bi ní àbí kádàrá rẹ̀ tí ó gbé ọ. àbí. sẹ́nu tún fún àná nù táwọn adó látara. ìyá kan ti pa ewu níbẹ̀. bẹ́ẹ̀ni. ọ̀fọ̀ ló ọwọ́ ń kà wò. kà wò. ọ̀ ń yẹwọ́ wò. yẹwọ́ wò. ìparí ẹ̀jẹ̀ mọ́. naam. aṣúkìrù. naam. kéèyàn máa lọ́gbọ̀n ẹni tó fún ní nǹkan. naam. ẹnu ọmọ ẹ̀yìn ló wà. bẹ́ẹ̀ni. ọ̀ lè lọ́gun tó ṣe fún ọ. ọ̀ lè dúpẹ́. ọ̀ sì lè dákọ̀ ẹni tó ṣe. ọ̀dákọ̀ rẹ̀. ó láwọn náà wọlé yá lọ́dún ni wọ́n fẹ́ wo ẹ̀wọ̀n. àbí. sọ́ọ̀sẹ̀ tó rẹ̀ ẹran fún ọ. àbí èèyàn ló fún ọ lẹ́ran. àárín o yóò lọ mọ́ kánú. bẹ́ẹ̀ni. kò ní dákọ̀ ẹni tó ràn àwọn náà rìn lọ́dún ni máa rìn lọ. máa rìn lọ. báńkì kìíní kankan sinmi. wàrà àmánátà. yóò ṣe máa lónìí nù. wàlìkìyánátà fàjìtánì. torí àti ìjòkó ti pẹ́. wàdìl wàlà. tí n bá ní bó ṣe ká mi láni n wà máa da yín lágara. tazlimu yatibu laka maksabu. bẹ́ẹ̀ ti kán ọlọ́run lára mi. naam. gbogbo yín aṣọ yìí yóò ní fàyà. aṣọ yìí yóò ní wàrà fàyà. àmánátà wàlìkìyánátà fàjìtánì. jama. kò sẹ́ni tí yóò fẹ́ lọ wájú sí i. kò sẹ́ni tí yóò fẹ́ lọ wájú sí i. ẹ ní ìdáná ẹbú pẹ̀lú ògo Ọlọ́run. wàdìl wàlà tazlimu yatibu laka maksabu. ara yìí tiẹ̀ nídìí ọ̀la. bẹ́ẹ̀ni ara ọlá ni. ara yìí ò ní jìyà bá. kò ní jẹ́yà. mo rí tí ń rírí lónìí. bẹ́ẹ̀ni. pẹ̀lú àwẹ̀. nínú ara ìgbẹ́ bó làwọn yóò gbà wọlé. wàdìl wàlà Sheikh Taofik. tazlimu yatibu laka maksabu. wọ́n lálùbáríkà yín náà ni. alùbáríkà bàbá náà ni. my lord. naam. obìnrin tí ń ṣiṣẹ́ ọkùnrin. tí ń ṣiṣẹ́ ọkùnrin. orí yín ò ní dàrú. àmín. ọ̀gá ẹ̀ kábì dáadáa paragraph yìí ẹ̀ bá ka dáadáa òfin ò ní mú yín. àmín. ẹ sàmì. wàrà àmánátà. ọ̀yẹ̀dẹ̀ tẹ́ ẹ má rì sí ẹni tí ó provoke yín tẹ́ fi ṣiṣẹ́ ṣe lórí tébù ẹ̀ ní sàgbákò rẹ̀. wàlìkìyánátà fàjìtánì. kódà ọlọ́run ò ní sún mọ́ yín. kò ní sún mọ́ wàdìl yín. wàlà. sẹ́ńtì máa ń lọ wá sí. naam. n tí máa ń bẹ lọ́nà. ọlọ́run má jẹ́ ẹni tó bí mi inú. àmín. bìkọ́ tó bá dójú agbo. sẹ́yìn adójú agbo. àná ẹ̀ sọ́kùnrin sọ̀rọ̀. wọn náà kí wèrè kan tó ti bí ọdún ni. bẹ́ẹ̀ni. wàdìl wàlà. my lord ẹ ní sí ẹjọ́ dá. tazlimu yatibu laka maksabu. my lord èyí tẹ́ ẹ̀dá tí ó gbójú gbèsè gbapá gba ẹ̀ ní sàgbákò rẹ̀. ẹ̀ ní sàgbákò wàrà rẹ̀. àmánátà wàlìkìyánátà. gbàtà ìsọlọ́run
ẹni tí òròjọ́ ẹ̀mí tẹ́ da láre ẹ̀ tẹ́sàgbákò rẹ̀. khiyanata fajtanib. ẹ̀yin honourables wa mo tọrọ fún yín. bàbá tọrọ fún yín. ẹ bá ń kí spíkà. ẹ kí spíkà ẹ jíṣẹ́ bàbá. ẹ kí wọn tààrà. ẹ kí wọn tààrà. kí ló tún kù ẹ fúrúgbìn. wa'dil wala